Hello, sir. Hello. Yes, sir. Ẹ káalẹ́ o. Ẹ káalẹ́. Yes, sir. Hello, ma. Yes, sir. Ẹ kú ọjọ́ mẹ́ta, sir. Yes. Ẹ ṣé bàbá wa ológun dúdú nìyẹn. Bẹ́ẹ̀ ni mà, ní kí ìmọ̀ ẹni tó ń pè mí o. Ẹ mọ̀ mí, eégún wọn ni èèyàn mọ̀. Yes, sir. Bẹ́ẹ̀ ni. Yeah, yes, sir. Mo rí fídíò kan tẹ́ ṣẹ̀ṣẹ̀ ṣe ń sìn lẹ́nu tẹ́ ṣẹ̀ṣẹ̀ jáde nípa ti àwọn ọmọ bàbá Súlè Suebebe àti Àgbàlá Gabriel ni mo ní kí n pè yín sí. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Kí ló ń ṣẹlẹ̀? Iṣẹ́ rí iṣẹ́ wọn pé ní iṣẹ́ táwa ń ṣe nígboro ni pé ká dá sí nǹkan tí a bá rí pé kò tí ò bá yí aráàlú àbẹ̀ kì í dájọ́. Aṣọ sínú síbi yẹn wípé aráàlú onímọ̀ràn wá tó kí ni kí wọ́n ṣe. Ìṣe pé a release album jáde láti attack anybody. Ṣé ọbọ̀ tí ń sìn àwọn náà dẹ̀ ti ń get back sí mi. Àwọn tó jẹ́ ìyẹn ti Àgbàlá Gabriel wọ́n ti yàn sílẹ̀ bí gbogbo ọ̀rọ̀ yẹn ṣe rí bó ṣe lọ. Tòun ló pé ẹ jẹ́ ká fara sí ti Raymond ẹni tó bá jẹ́ àbọ̀ látọ̀dọ̀ Àgbàlá Gabriel aṣọ fọmọ Nàìjíríà. So suggestion tí tó bá mú wá àfìṣe pàtírì ábọ̀mù yẹn àfìṣe clear gbogbo ọ̀rọ̀ nílẹ̀. Torí oríṣiríṣi ọ̀rọ̀ advice. Mo gbọ́ tẹ̀sẹ̀ pé àwọn ṣé èwo nínú àwọn ọmọ wọn ló wá sọ̀rọ̀ yẹn fún yín, sà? Èmi ò tiẹ̀ mọ orúkọ ẹ̀ bọ̀ nígbà tó pè mí ló sọ fún mi pé ọmọ sí bàbá Suebebe lòun ọkùnrin yẹn nìyẹn tó lọ́mọ bàbá Suebebe lòun wá sọ ló wá explain gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ pé wọ́n ti ẹ̀fọ́ àwọn ní kankan lágbàlá Gabriel nígbà tí bàbá àwọn ti kú all these others òdòdà má wọlé nígbà tí ń sọ báyìí tá a bá gbé fọmọ Nàìjíríà ló máa ń dájọ́ Nàìjíríà tá a bá gbé ọ̀rọ̀ jáde sí àwọn èèyàn àkọsílẹ̀ nǹkan tí àwa ṣe nìyẹn. Torí mo wá padà pé mo padà bá Fẹ́mi sọ̀rọ̀ Fẹ́mi gan lòun ti pè yín tó jọ ọmọ bàbá Súlè Suebebe pé òun béèrè lọ́wọ́ yín wípé èwo nínú àwọn ni ó sọ fún yín torí àwọn ti ṣe meeting kò dẹ̀ sẹ́nibọ́dì nínú ọmọ bàbá Súlè Suebebe tó sọ pé òun reach out sí yín. Bẹ́ẹ̀ni tó ṣe rí ẹni pé èmi wá I thought wípé bóyá dání pẹ̀sì ni wọn ni bóyá you were talking on behalf of àwọn ọmọ àwọn ẹgbẹ́ àti nǹkan kan ló yẹ kéde dé sí èsì. Ẹ̀ẹ́dẹ̀ wá bí orúkọ ẹ̀ àbíkẹ́ ní fóònù nọ́mbà mi ò mọ̀ wọ́n mi ò dẹ̀ mọ̀ nọ́mbà wọn tó mi dẹ̀ kí mo lè fi ṣe nǹkan tó burú láti sọ àwọn nǹkan tí a sọ yẹn. Ẹ mọ̀ pé ọ̀rọ̀ yẹn bí ìbanilórúkọ ló ṣe jẹ́ fún Àgbàlá Gabriel tó ló try fún bàbá Súlè Suebebe ṣẹ́yìn ò sí Nàìjíríà ń gbà yẹn ni. Wọ́n ń sọ àwọn èèyàn ń sọ but kò tí ì sí ìbanilórúkọ jẹ́ nínú ẹ̀. Nǹkan tí àwọn táwọn ṣe ìtọ́sí ni pé àwọn nǹkan báyìí ilé ẹgbẹ́ ṣe fáwọn ọmọ ìlú rí ẹ̀. Tí wọ́n bá dẹ̀ wá sọ another story àpé àtọ́kùnjalè àlógbó wọn lọ. Mọ̀kọ́ tí mi ṣe sọ bẹ́ẹ̀ sàdájì mọ̀kọ́ tí mi sọ bẹ́ẹ̀ ni wípé kí ni ẹ̀yin fi ipò yẹ k'Àgbàlá Gabriel ṣe fún àwọn ọmọ nítorí pé nígbà tí ara bàbá yẹn ò yá bàbá yẹn ló ń pariwo pé Àgbàlá Gabriel kó jọ kó ṣàánú kó má kú Àgbàlá Gabriel ló gbé wọn tọ́jú ẹ̀ ìgbà tó jáwó fún owó tó rí wọ́n ní pé kọ́ lọ bá kọ́lé sékìtì bàbá yẹn sọ pé rárá bàbá Súlè Suebebe ní òun ò kọ́ má kọ́lé sékìtì pé kí ó kọ́lé fóun sínú Àgbàlá ń bì í fúnra rẹ̀ ló sọ fídíò yẹn dẹ̀wà máa yẹn dẹ̀ kọ́lé fún síbẹ̀ gbogbo àná láfojú àwa rí ìgbà tó dẹ̀ sí bó ṣe ń gbé lọ hospital tó ń lọ gbogbo ẹ̀ tó ń tọ́jú ẹ̀ tí wọ́n tún gba àwọn èèyàn fún tó ń tọ́jú ẹ̀ ilé tó ń sóúnjẹ fún tó èèyàn méjì ló ń tọ́jú bàbá ẹ̀ gbogbo ẹ̀ bó ṣe ń wẹ gbogbo ẹ̀ náà láàárín tó ń gbé lọ hospital káàkiri ìgbà tó dẹ̀ tún kú ilé iṣẹ́ wọ́n sọ fún ìpele bàbá Súlè Suebebe ni wọ́n sin bàbá yẹn ilé tọ́kọ́ fún wọn pé wọ́n sin iṣẹ́ ẹgbọ́ yẹn já. yóò jẹ́ ìyàwó èyí gbé ìṣèwádìí ní kẹ́ tó jáde ó yẹ gbogbo ìwádìí yẹn ló yẹ kẹ́ ṣe kódà mo tún yọ sọ fún yín ìwé ilẹ̀ yẹn ọwọ́ Fẹ́mi ọmọ bàbá Súlè Suebebe ọwọ́ àwọn ọmọ ìwé ilé yẹn wà àwọn ló ń bẹ̀ tàjú síbẹ̀ ibẹ̀ gan ni wọ́n dẹ̀ tún sí bàbá Súlè Suebebe sí Àgbàlá Gabriel òun gan ló ṣe òkú yẹn tó nígbà táwọn yẹn gan dé àwọn gan sọ pé báwọn ṣe tó lélẹ̀ yìí o kò bá àwọn kan dé ní ọwọ́ àwọn máa yẹn náà ló tún sọ pé káwọn èèyàn kọjọ kọ́ ràn wọ́n lọ́wọ́ tó fi ṣe òkú pé kójú má tì wọ́n gbogbo tó ní pé kọ́ ṣe pátápátá ni máa yẹn ṣe èmi ò wá tí wọ́n rú owó tí ẹ tí wọ́n á fi pé bóyá ó yẹ ká tún ó yẹ kó tún fáwọn. nǹkan tó wà bẹ́ẹ̀ ni pé ìgbà tí number one mi ò ní contact anybody nínú wọn but ìgbà tí mo rí pọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ náà sì wà ń bẹ̀ àwa ò ní ògbọ́n ń pa àwọn mọ́ọ̀t ìwọ́n gbà pé tó bá sọ fún wa náà bí iṣẹ́ wo tí wá ṣe rí ni pé tí ẹ bá sọ nǹkan kan fún wa tí ẹ lọ sáàbà ní àtẹ̀sẹ̀ nìyẹn nítorí jẹyìn lówó àní ìpìlẹ̀ lè àbẹ̀ ní ìpìlẹ̀ ní gbèsè ìgbọ́n gbà tí ọ̀rọ̀ bá dé gbangba ẹnìyẹn náà yọjú tó bá bẹ̀ yọjú tá a bá sọ sáìdì ẹ̀
àwọn aráàlú ló máa ń mú àgbà ìfẹ́ sápò sí ẹ̀ láti àná báyìí àwọn èèyàn ti mú àgbà ìtọ́ lóríṣiríṣi tó ti ń sọ ẹgbẹ́ òkè kò yẹ káwọn ọmọ yẹn béèrè máa fi di sólóore ni wọ́n gbogbo ẹ̀ náà la gbọ́ tá a fẹ́ gbọ́ yìí. nítorí pé ọ̀rọ̀ tẹ́ sọ yẹn irú ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ó ló jẹ́ kó máa sọ pé àti fi sólóore làwọn ọmọ yẹn bí ẹni pé wọn ò mọ̀re ni ọ̀rọ̀ tẹ́ sọ pé àwọn ọmọ bàbá sọ pé àwọn fámìlì àwọn wò pé àwọn táwọn dẹ̀dà ó fọ̀bà tó lè ṣẹlẹ̀ àwọn wò pé àwọn fámìlì wa àwọn ẹbí àwọn aráwo tí wọ́n tún fẹ́ kí ni wọ́n tún fẹ́ ká tó ṣe àwa tá a dáwó kí wọ́n tún fẹ́ lọ́rùn kí wọ́n tún fẹ́ lọ́wọ́ wa. ní ọ̀rọ̀ ti clear báyìí ẹ má wọlé we are working on it Christmas now so tó bá di Monday sí ó ní àwọn arrangement kan tàbí ṣe so that kó má dàbí gbà pé ìbánilórúkọ jẹ́ ní fẹ́mi kìíní àti fẹ́mi kejì àbẹ̀bẹ̀ sọ́sọ́ àwọn ọmọ yẹn síta ibùdó ìgbà tí ẹ̀ lórúkọ wọn àbẹ̀ a máa ṣẹ́gbẹ́ ní báyìí ló sọ báyìí nítorí ẹ̀rọ extension ṣe rí kó má lọ hàmọ́ ọmọ ọlọ́mọ owó ẹ̀bà. àwọn yẹn tiẹ̀ ti gẹ́ẹ̀dì tọ́jú wọ́n ti sọ pé àwọn ọmọ ọkọ wá létí sọ̀rọ̀ pé òun ò mọ̀ fẹ́mi lóhùn ò mọ̀ àwọn ẹ̀gbọ́n ọmọ gbogbo pátápátá ló sọ pé àwọn ọmọ ọkọ páwọn ọ̀ràn yín iṣẹ́ pé bolẹ̀ ti gbọ́. ìdílé tó ṣe pé mo kìí ṣe pé mo fẹ́ gbó lọ́wọ́ mi ìdẹ̀ra lé mi ìdẹ̀ra wọn ta lé so bẹ́ẹ̀ni bọ́dì bá sọ̀rọ̀ tá bá sọ pé àwọn òsọ bẹ́ẹ̀ ó lè ti burú ó lè ti kọjá tágbá ìjẹni ẹ̀rù pé bó ṣe máa rí pé kò rí bẹ́ẹ̀ bóyá àwọn ọmọ yòókù máa support tí wọ́n lè fi dìde pé àwọn ò lọ́wọ́ dá àwọn ọmọ ń pa possibility wà kẹ́ni ẹ̀ má lè jẹ́wọ́. ẹ̀bọ̀ yìí gangan fúnra yín bẹ̀rẹ̀ lẹ́ẹ̀mẹ́ni ẹ̀ tún ní phone number ọlọ́mọdé gbọ́dọ̀ dọ̀rọ̀ ọlọ́pàá. àwọn tó sọ lè ní ṣiṣẹ́ lé private number ló ti pè mí mo wá ní kéde ẹ̀ ti nọ́mbà ẹ̀ pè mí ó wá lọ wá nọ́mbà pè mí gbọ̀dìgbà tó wá sọ ọ̀rọ̀ yẹn tó wá sọ̀rọ̀ bàbá wọn tó sọ̀rọ̀ kìíní mo wá gbà pè mí padà. tó wá pè yín padà ẹ̀ bá wá jẹ́ kó pè yín gan kẹ́ni tó jáde ilé ìsìn àbáyẹ dájú. ẹ máa gbọ́ mà nítorí mi wò ni pé èmi kàn wà fún ẹ̀míṣẹ́nà nítorí pé inú ọ̀rọ̀ báyìí tó máa bẹ̀rẹ̀ ní bóyá àwọn Nàìjíríà bá dá sí bóyá àwọn ará ọmọ yìí wọ́n á rí kẹ̀kẹ́ gbà lọ́wọ́ ẹni yìí bóyá ní tó fẹ́ fún wọn. ètò ìwọ̀n Àgbàlá Gabriel bá ti máa fún wọn ní nǹkan kì í ṣe Àgbàlá Gabriel kò lówó lọ tó máa fún wọn àwọn èèyàn náà ló máa sọ wípé ẹjọ́ bá mi rán Lágbájá lọ́wọ́ ìgbà táwọn èèyàn yẹn náà bá tún wá gbọ́rú ọ̀rọ̀ yìí pé ìwọ̀n yìí tá àti ẹ̀ ṣe fún ọgbọ́n wọn ò mọ́re wọ́n tún wá kórìíra àwọn ọmọ ìwọ̀n wá ní ṣe kankan fún wọn ni. àmà èmi á ṣe amendment yẹn tó bá di mọ́. irú amendment ló lè fẹ́ ṣe kó tó yẹ kí apologize ká Àgbàlá Gabriel má lọ sùn yín o. ẹ má rẹ àkéèké sẹ́ẹ̀fù ní Monday. ṣé ẹ máa ṣe ní láti apologize ní báyà bí kí lè máa ṣe. ẹ má wọlé tọ́lá di Monday yìí ẹ̀sìn àpọ̀ mi. ó dá sà ẹ jẹ́ ká gbọ́ lọ́dọ̀ yín because inú bí àwọn èèyàn kan sí yín o pé bàbá ológun dúdú bóyá ẹ ti wà nídìí iṣẹ́ ti pẹ́ orúkọ yín sì ti ó ti lọ jìnnà. olè náà la ní ká ṣe wọ́n kì í ṣe kó bá kó mo fẹ́ gbowó lọ́wọ́ wọn. ó tẹ bá fẹ́ ṣe àwọn ọmọ olóore ẹ ti bá Àgbàlá Gabriel lórúkọ jẹ́ pé àwọn ẹbí àwọn ọmọ ọgẹ tó bá àwọn olórúkọ jẹ́ pé àwọn ọmọ àwọn ẹbí. òbí ìbánilórúkọ jẹ́ ní gbogbo iṣẹ́ tá a ṣe Àgbàlá Gabriel làwọn ọmọ yìí kò sàkáǹtì fáwọn àwọn àtàlẹ̀ tí nítorí pé àmì ò jẹ wọ́n lówó àpé lólè àsọpọ̀ jí wọn àfẹ́. àwọn ọmọ òwà rán yín pé kẹ́nikẹ́ni kan ṣàkáǹtì fáwọn. tó ẹ máa gbọ́ sí bó ṣe bóyá bẹ́ẹ̀ ṣe mú àìdí àwa ẹ̀ aláwọn náà tó náà táwọn náà tó mú àìdí àwa tó yàtọ̀ sí tìyín. tó bọ̀ tí ó ṣe báyìí nígbà tí Fẹ́mi ti pè mí tó ti bá mi sọ̀rọ̀ tó mo ti decide pé ókè o. kí ni Fẹ́mi sọ dáadé kí ni Fẹ́mi sọ sà. àmì ìtọ́jú Fẹ́mi sọ ó pè mí ó wá ìpínlẹ̀ pé pé kò sí anybody ní àwọn ọmọ àwọn àbí pé tàbí tí ó sọ fún wa pé kí a bá wọn béèrè àwọn pápátì bàbá wọn di sọdà mo bẹ̀rẹ̀ sí ìfún pé mi ò mọ ọwọ́ gan tó ń bá mi sọ̀rọ̀ bọ̀tẹ́ni yẹn náà ló pè mí tí wàá sọ pé ọmọ bàbá tí òjèjì lòun ẹjọ́ sáàdẹ̀ mọ̀ pé ẹ máa ń ṣàtúnṣe ìlú ẹjẹ́ bá wa pé Àgbàlá Gabriel kó tiẹ̀ fún wa ní ìkọ̀kan ó fi ẹ̀sùn kìíní kan wọ́n jẹ́ wọ́n lówó èmi ò mọ kí ni mọ́ọ̀sì wà ń bẹ̀ ṣùgbọ́n nígbà tó ti sọ gbogbo àwọn nǹkan yẹn gbàgbà pé ó má wọlé àríwọ́ kàn ní. so ìbúra pé bóyá dàrúdì ẹni kẹ̀kẹ́ wọ́n máa lè ṣe fún gẹ́gẹ́ bí oore ìyẹn ló jẹ́ kémi jáde. tí wọ́n bàtà rẹ̀ ti sọ tọ́lẹ̀ ti ṣàlàyé bó ṣe rí yẹn ẹ má wọlé àwọn àyàn kọ̀ọ̀kan ti pè mí bẹ́ẹ̀ ṣe pè mí yìí tọ́lẹ̀ ti sọ gbogbo ẹni sìn. ẹni tí ó sọ̀rọ̀ káni ọ̀fọ́ mílíkì ọ̀mí káni tó ti ẹni bí ó kókò mi padà àìsí àbùn kílẹ̀ ṣe ń fa ọ̀la. ẹ̀yin gan ẹ ti dàgbà nínú iṣẹ́ ìwé náà ju pé kẹ́nìkan wá fi fẹ́ yín sọ̀dà kẹ́nìkan tẹ́lẹ̀ bá pè yín sí kálẹ̀ nìkan pè yín tó sọ pé èmi lọ́mọ bàbá sílẹ̀ sí gbogbo kó tiẹ̀ má bá wọn tán kó kàn gbèrò lẹ́yìn lọ́wọ́ ẹ̀ ṣèwádìí ẹ̀ jáde síta ẹ̀ rí kó lágbára díẹ̀. ẹ̀ ẹ̀ ti lè ṣèwádìí àmọ́ wọ́n rí bí o ṣáà lè kúrò lẹ́kọ̀ọ́ sí bí mo lọ bẹ́ẹ̀ ni mo lọ bá Àgbàlá. ẹ wàá sọ ẹ̀rọ tó wá ṣẹlẹ̀ dáàdì next time báyẹn irú kan báyẹn ẹ bá ní pé ọ̀rọ̀ tó sọ yìí mo ti gbọ́ fún mi lẹ́fídẹ́ǹsì mẹ́rin wá then ẹni tó tiẹ̀ pè tó hide number ẹ ti mọ̀ pé irọ́ ló wá pa fún yín because kò gbé ojú ẹ̀ jáde kò fún yín lórúkọ ẹ̀ kò fún yín ní details ẹ̀ ní fact and figures.
báwo ni a ṣe correction tó bá di mọ́ mo dẹ̀ wí pé Fẹ́mi dẹ̀ sọ pé ó ṣàlàyé fún yín pé aláàánú àtolóore ni Àgbàlá Gabriel jẹ́ sáwọn pé kì í ṣe. ló ti lè play fún mi ṣe. ó dà sá. ó dà sá. ó dà ọ̀nà wa ràn yín lọ́wọ́ sá so a máa expect lọ́jọ́ Monday ọjọ́ máa ṣe torí ló ń bí àwọn èèyàn. ẹ ṣe gan sá. á bí àwọn èèyàn wa ẹ ṣe gan a máa retí àtúnṣe lọ́jọ́ Monday yes sir God bless you ó dàárọ̀ sá.